ẹ má ṣòpò bá wọn jà ẹ má ṣòpò bá wọn jà fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ o ẹ má ṣòpò bá wọn jà o. Bẹ́ẹ̀ ni kí lẹ fẹ́ máa bá wọn jà fún àwọn nìkan fúnra wọn náà máa fúnra wọn ní pàṣán. Bẹ́ẹ̀ ni Tóbi àti wọ́n ní Mariam wọ́n lóun àti Tóbi pé wọ́n jọ mú nǹkan lẹ̀ fúnra wọn. Ṣé mọ̀ pé ilé olórogún ilé ẹjọ́ ilé wàhálà wọ́n ní oró òkú ni. Wọ́n ní bóyá ẹnìkan fi mọ́tò gbá olórí Mariam nínú compound wọ́n mà lè ṣèṣe gan gbọ́dọ̀ ló ní kẹsẹ̀ yẹn má kàn. Wọ́n nígbà tó ń rọ̀ṣẹ́ lọ sí hospital wọ́n ní wọ́n rọ̀ṣẹ́ gidi. Wọ́n ti ránṣẹ́ gidi gan pé kò lè wá tí ò lè rìn pé ó fẹ́ǹtì so kò wúlẹ̀ ó dà pé kò rántí tilẹ̀kùn. Báwo ló ṣe fẹ́ tilẹ̀kùn wà tó yẹ pé kò mọ ibi tó ń wà. Wọ́n ní bí Tóbi ṣe sneak wọnú chamber ènìyàn olórí Mariam. Wọ́n ní Tóbi wọbẹ̀ ó ṣe wọnú ilé ó ṣàráyè lọ bẹ̀rẹ̀ sí ní sáàṣì gbogbo inú ilé ló sáàṣì gbogbo inú ilé ó dà pé òun ló bá palẹ̀kùn débẹ̀ tí yẹn wọnú ilé ṣàbọ̀n pé Tóbi fúnra rẹ̀ ọmọ Maradona fúnra rẹ̀. Wọ́n ní bó ṣe wọlé bó ṣe wá rí gbogbo àṣírí Mariam nínú ilé yẹn nìyẹn gbogbo fọ́tò òun tí wọ́n fi ṣe oògùn nínú fọ́tò pé nǹkan tó dì síbẹ̀ pé òun á rí picture òun bẹ̀. Pẹ́rù bá òun ìyẹn Tóbi o wọ́n ní Tóbi lẹ́rù bá òun pé so gbogbo nǹkan tí a ṣe nǹkan tí Mariam ó ti fún orúkọ òun àti fọ́tò òun ó ti mú lọ sílé aláwo débi pé nǹkan tó òun rí bẹ̀ kó bá òun lẹ́rù pé ó fẹ́ pa òun. Àṣé kí ló ń jẹ́ olórí Mariam pé ó ní mission láti ṣe òun ní jàǹbá ó ní tó bá dé fún àwọn méjèèjì wọ́n jọ máa figagbága ni. Wọ́n ní bí ọ̀rọ̀ yìí bá ṣàṣẹ gbọ́ ni because àmọ́ ọjọ́ tó ṣẹlẹ̀ tó rà gbọ́ pé ó lásídẹ̀ǹtì nígbà tí wọ́n náà fẹ́ operate ẹsẹ̀ yẹn. Wọ́n ní bó ṣe fẹ́ operate ẹsẹ̀ yẹn pé wá ń ké pé nǹkan kò máa gbọ́dọ̀ ṣe òun. Wọ́n fi pé kán bá òun pé Naomi kí Naomi gbàdúrà fóun nígbà yẹn. Wọ́n ní bó ṣàwáṣẹ́ nǹkan tá ṣẹ̀gbọ́ ni. Wọ́n ní ṣe ni Tóbi wá sọ pé ibi báyìí ni àpótí jókòó dèjì òun àti Mariam nǹkan tí fọ́tò òun wá nínú igbá Mariam bó dìgbà náà tó máa dé pé bó ṣe dé báyìí wọ́n ní bí Tóbi ṣe gbéjà wọ́n ló ṣàdé pẹ̀lẹ́sẹ̀ yẹn pé bẹ̀tẹ̀sẹ̀ yẹn ò tí ì sàn tán pé bẹ̀tẹ̀ ó yẹ ń ta ọmọrege jìgà ni pé bí Tóbi ṣe lọ gbéjà kó nìyẹn pé ìwọ kí ni fọ́tò òun wá ní inú ilé olóògùn abájọ wọ́n ní pariwo lé lórí ó pàtẹ́wọ́ lé lórí pé lénìí bóun ti ẹ̀rọ sórí nǹkan tó ń ṣe yẹn pé Ọlọ́run tiẹ̀ pé tó bá gbọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ wọ́n ní Tóbi ló ń sọ fún Mariam bẹ́ẹ̀ o
pé tí ó bá jẹ́ pé ọlọ́run tó yọ ẹ́ póun tiẹ̀ lérò pé bóyá o máa tiẹ̀ dé láti hospital yẹn wọ́n ní Mariam wọ́n ní Tóbi ló sọ fún Mariam bẹ́ẹ̀ póun rò pé bóyá o máa pa ẹ́ dànù pé bóyá o máa ṣègbé dànù sínú hospital póun lérò pé ó yẹ kó kú dànù wọ́n ní Tóbi ló sọ bẹ́ẹ̀ fún Mariam pé ìwọ olóògùn pé kọ́ tí nǹkan òun wà nulẹ̀ ẹ̀ wá ṣàlàyé wọ́n ló pariwo lé kọ́ kìí ṣe kékeré o ó pariwo lé lórí wọ́n ní ariwo yẹn tó pọ̀ kábíyèsí wa ni àwọn òwú ló ń pariwo lọ́hùn yẹn wọ́n ní Mariam àti Tóbi wọ́n bá ní kí ló dé wọ́n á ṣàròjọ́ pé kábíyèsí ní kọ́nyà tètè wá bọ́n ṣe máa ṣe ra wọn o ní kábíyèsí kò sọ ju bẹ́ẹ̀ lọ n kò jẹ́ pé iṣẹ́ ibi ni gbogbo wọn torí ẹ̀ mo ṣe fi orin yẹn sọ pé fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ pé kẹ má ṣòpọ̀ bá wọn jà bẹ́ẹ̀ ni ṣókò tó bẹ́ẹ̀ nígbà tí wọ́n fi ẹ̀tẹ́lẹ̀ tó ń palàpalà gbogbo wọn pátápátá náà ṣèbàjẹ́ láàfin gbogbo wọn kẹ̀dẹ̀rẹ́ wọn ò nífẹ̀ẹ́ ara wọn gbogbo wọn kàn fi kọ́ọ̀sì sí Naomi lásán instead kan rán tara wọn kólúkálukú fèsì nǹkan tó bá wá tí Naomi ṣàṣàrí pé orí Naomi ti mú gbogbo wọn orí Naomi ti mú wọn bẹ́ẹ̀ ni orí Naomi ti mú wọn nítorí pé láì nídìí ni wọ́n ń lépa ọmọ yẹn ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ara wọn gangan náà máa fi ṣera wọn ọwọ́ àwọn náà máa fi ṣera wọn àṣé Mariam bó ṣe wà yẹn àṣé inú ẹ̀ ò tiẹ̀ mọ́ rí abẹ́ẹ̀ tó rí ó tún lọ ń ta sí Tóbi kí ni Tóbi tún ṣe fún dẹ́sà pé Tóbi náà ní lọ́wọ́ gbogbo wọn pátá náà ní lọ́wọ́ tán dì sẹ́rù ilé olórogún ṣe fẹ́ sọ pé ilé ìdá ilé ìyòdà ìkọ̀ọ̀kan náà ni torí wọn ò nífẹ̀ẹ́ ara wọn dénú wọn lóríṣà jẹ́ pé méjì obìnrin báwo ló ṣe fẹ́ dénú wọn ní kò dénú wọn so àwa ń sọ pé ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ṣé pé àwọn Mariam ó tún lè rí sẹ́lòmíì ní ààfin yẹn wọ́n ní Tóbi ṣe mẹ́wàá fún un Tóbi lòun máa pa á Tóbi ní tóun bá pa á pé díẹ̀ ló máa kù fún un pé nǹkan tí fọ́tò ń wá nínú ilé Mariam pé wọ́n jọ máa ṣàlàyé ara wọn wọ́n ní kì í ṣe kékeré o mo ní ó tiẹ̀ dá báwọn náà ṣe ní ríra wọn kán máa jowó ara wọn káwọn máa ṣe kí wọ́n gbọ́dọ̀ máa jowó ilé olórogún gbà tẹ̀lé ilé onílé tó tòrò tẹ̀lọ tó rí bọ̀ ó di dandan orí Naomi máa mọ̀ ẹ̀yìn èèyàn mi ẹ ṣe gbọ̀ngàn ṣe tẹ̀sí sí ọ kòtò bá a fi sí comment section ṣé èèyàn ò jọ yín lójú kò lè jọ wá lójú o because irú nǹkan bẹ́ẹ̀ nítorí ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta tí gbogbo ìtẹ̀lọ ń ra yín mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìpáǹpá rẹ̀ Ọlọ́run pàjá ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi jù ẹ bá mi share ẹ bá mi like kí ẹ dẹ̀ bá mi subscribe ẹ ṣe lè ṣe tẹ́tí sí ọ bye.